yá ẹ kálẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá ibikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. A kú ojú ọjọ́ ṣe rí, a dẹ̀ kú gbogbo ẹ̀. Ǹtí ẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ wàláì, nǹkan tí mo fẹ́ sọ gangan mi ò mọ̀. Mo kàn wò pé torí ẹni tí Ọlọ́run bá kádàrá pé kó ṣì ní ìyá láyé, ó dìgbà tó bá tó pàdánù ìyá ẹ̀, tọ́lọ́run bá tó gba ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó mọ iyì òbí. Ìdí nìyẹn tí ìyá mi, ìyá alálùbáríkà, Mrs. Adérọ́pò Adéyẹmọ ìyá Yọ̀mídé, tí mo fi ń wo irú ipò tán lè wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí tán bá ń wò ó tán rí pé ó mà ṣe o, àwọn ò ní ìyá láyé mọ́. Ó tó di bí ẹni bá ń jọ ni, ó tó di bí èèyàn bá ń jọ yàn. Ẹ̀yin náà wá wo ìrìn àjò yìí, ẹ wò bí ìrìn àjò yẹn ṣe rí. Pọ̀pọ̀ ṣìnṣìn bá a ṣe fẹ́ gbé ìyá tó bólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, pọ̀pọ̀ ṣìnṣìn bá a ṣe fẹ́ gbé wọn wọnú káàlẹ̀ sùn kán lọ rèé sùn run ayọ̀, ó là ń ṣe lọ́wọ́. Kíní tìyá tó bí ìyàwó olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ńlọ náà tún wọlé yìí. Àdánù ńlá ló jẹ́ o, torí pé gángan ìyá ilé ìsájì ẹ̀sìn tó kù fún mi, Ọlọ́run tún wá gbà ìyá ẹ̀ náà lọ́wọ́ wọn. Kò rọrùn o, kì í ṣe nǹkan tó máa ń rọrùn, kì í ṣe nǹkan tí àrọ́wá rẹ̀ ní pípa, kì í ṣe nǹkan tí máa ń dùn mọ́yàn létí. Àfi kí Ọlọ́run fúnra ẹ̀ kó tu mọ́mí Ayọ̀ nínú, àfi kí Ọlọ́run fúnra ẹ̀ kó rọ gbogbo ìdílé ìyá, k'Ọlọ́run ó rọ̀ wọ́n lójú, because this is an unreplaceable loss. Tá bá ń kàn parọ́ fúnra wa ni ń ṣe bí ìyá ò lè jọ̀yà, kò sẹ́ni lè dàbí ìyá èèyàn láyé. Bàbá kàjọ ń parọ́ fúnra wa lókù. Béèyàn kan lè wà tó lè dàbí ìyá èèyàn, wàláì kò sí. Ó mú mi rántí ìgbà mo pàdánù ìyá mi, ó mú mi rántí bára mi ṣe rí ìgbà náà. Mo tó wá rántí ìgbà tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tó pàdánù ìyá tó bí wọn lọ́mọ. Mo rí bí ohun bàbá yìí ṣe rí nínú fóònù, lórí fóònù. Kò sí bí arúgbó ẹni ṣe lè dàgbà tó, èyí gbàdúrà pé kó lọ. Kò sí bí arúgbó ẹni ó ṣe lè dàgbà tó, kò sí ọmọ tí gbàdúrà pé kó bí òun ó lọ, àmọ́ kò sí ní téèyàn fẹ́ ṣe. Kádàrá Allahu akẹ́kádìrìhì, àyànmọ́ ẹ̀dá ò ní tà sí láéláé. Bọ́lọ́n bá ti kọ ìrìn àjò ẹ̀dá, bẹ́ẹ̀ náà ló ń tọ̀ ó rìn. Bọ́lọ́n ṣe ní àwọn ìyá méjèèjì, bọ́lọ́n ṣe ní wọ́n ó rìn ìrìn àjò wọn lọ́ ṣe rìn yìí. Bọ́lọ́n ṣe ní àwọn ìyá yìí, bọ́lọ́n ṣe ní wọ́n ó gbé ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ lọ́ ṣe gbé yìí. Mo wá bá mọ́mí Ayọ̀ kẹ́dùn gan o, Mrs. Adérọ́pò Adéyẹmọ. Ó mà ṣe o. Bí bàbá ẹni bá kú, wọ́n á ní dígí fọ́. Bí ìyá ẹni bá kú, wọ́n á ní wúrà ẹni wọmi. Wúrà wọmi báyìí, níbo láti rí wúrà mi? Ẹ má wọrí, á dàbí ìyá fún ọ. Kò sí olùtùnú
tó kù fún ìyá ìkọjá olóyè Sunday Àdìsá ọmọ adé ẹmọ lọmọ báyìí ọba tán àti ẹ̀dúpẹ́ pé àwọn dàgbà ìyá ò sì ráre ìyá jẹun ọmọ àwa tí ìyá wa ò jẹun pẹ́ kọ́lọ́jà wa náà rọ́mọ tí ó tọ́jú wa. I sympathize with Oloye Sunday Igboho and Mrs. Aderopo Adeyemo Yayomide on this sudden demise of her mother. Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ọlọ́run wá ní ṣekú wọn ní tẹ̀lé ń tẹ̀lé ọjọ́ á jìnnà síra tábàlà ní rírú ẹ̀ mọ́ à ń palá lẹ́nu ní à ń sàṣe ọjọ́ máa ń jìnnà síra ni. Yayomide ìtùnú tí máa ń tàtọ̀dọ̀ Ọlọ́run ọba Allah wá Ọlọ́run á tù yín nínú. Kò sáà lọ tá a bẹ́ ṣe fún yín kò sí tá a bẹ́ sọ fún yín ju kí Ọlọ́run fúnra ara ẹ̀ kó console yín lọ. Ojú mẹ́rin ó kojú méjì ẹni pàdánù ojú méjì lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n pẹ́ wọ́n fọwọ́ pẹ́ wọ́n fèrèkì jóbi lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o wẹ́ n ta lè ṣe náà láti ṣe kíkọ́lọ̀ bá wa tù yín lójú. ECOWAS court ECOWAS ní kí Benin Republic yóò san owó gidi f'Olóyè Sunday Igboho. Tóra náà mọ̀ pé he was detained unlawfully. Bóyá a lè máa padà rí ìdájọ́ òdodo láwọn Áfíríkà. Bóyá a lè padà máa rí ìdájọ́ òdodo ọ̀rọ̀ Áfíríkà. Ọkùnrin kan ṣe voice note sí mi. Ọ̀dà ìpínlẹ̀ Adéyẹmí àbí kan. Mo wá gbọ́ voice note yẹn mo wá rẹ́rìn-ín bí fídíò. Àmọ́ òjò ń pa iyọ̀ inú òrí ń dùn. Òrí ti gbàgbé wípé òjò ọ̀dà òrùn ọ̀ràn. Ẹ gbọ́ òjò ń pa iyọ̀ inú òrí ó ń dùn. Òrí ti gbàgbé pé òjò ọ̀dà òrùn ọ̀yọ́. Ọ̀pọ̀ àwọn èèyàn ti máa ń gbàgbé pé àwọn ọ̀kọjá àdánwò. Ẹ ti rò pé ẹ ti dàgbà kọjá àdánwò. Àdánwò tẹ́dá bá dẹ̀ ní tó bá borí ẹ̀ ló dáa. Ẹlòmíà máa ní àdánwò tí ò ní borí ẹ̀. Àdánwò tí ó dé bá ẹ̀dá táà ní borí ẹ̀ Ọlọ́run ní jó dé bá wa. Àmọ́ ẹ jẹ́ á máa kọ́ṣe lára igi ọ̀pọ̀tọ́. Ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́ lára gbogbo nǹkan. Inú tí ẹ ń dùn lónìí ni ìbànújẹ́ tó èèyàn òrò Ọlọ́run máa gbé fún yẹn. Èèyàn wà ní ìdùnnú lónìí kò mí pé èèyàn máa rí ìdùnnú lọ títí láéláé. Ọlọ́run gan fúnra ara ẹ̀ kò bá ọ̀rẹ́ tó ní ọ̀rẹ́ ẹ̀. Ọlọ́run ò ní permanent friend. Sọ́lọ́ ń lé èèyàn kan tó bá ṣe àdéhùn pé wọn ò ní fàdánwò kan ni. Ìwọ wá ń dunnú lórí àdánwò èèyàn kan. Ó ti gbàgbé pọ́ba tó ní ọ́ tó dá mi tó dá ẹni. Ẹ mọ Ọlọ́run. Mo wá bí Ọlọ́run nínú àánú ẹ̀. Mo bí Ọlọ́run
dédé àsìkò tá a wà yìí ọlọ́run ò kó jẹ́wọ́ ara ẹ̀ fún yín kó fi ra ẹ̀ hàn yín fún ìṣẹ́jú kan so that gbogbo wa ò lè mọ tí ń jọlọ. èèyàn kọjá àdánwò òkè téèyàn bá sì gùn ó gòkè téńté ọwọ́ àwòrán rẹ lókè ó ti wá pé mo ti gòkè tán Allah Akbar so ọgbọ́n tọ́lọ́n tó gbé ọ sókè yẹn ni ṣé ọgbọ́n rẹ ló gbé ẹ dókè ṣé n tó ṣe ló gbé ẹ dókè ọlọ́run ló gbé ẹ síbẹ̀ kí wàá lòun fọmọ làkejì ṣe yẹ̀yẹ́ fún. kí ló ń fi ọmọ làkejì ẹ kí ló fi ń ṣe yẹ̀yẹ́ fún ó ti dáa fún ẹ tán ó ti ní ntẹ́nìkan ò ní ntọ́lọ́ fi máa ń ṣiṣẹ́ rẹ̀ láàrin kádìjú kàlà ni ẹ tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ lénìí wàláì tó bá wu ọlọ́run yóò gbé ọlá fún láàrin ìṣẹ́jú kan yóò wá sọ ìwọ tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn yóò wá sọ ẹ́ di akúrẹ̀tẹ̀ pé kó o máa bá kó bàtà bọ́lọ́run ṣe sọ láàrin nìyẹn kí wàá lọ ọlọ́run fún ọ tó ń rugalè kí lọ́lọ́run fún ọ tó fi ní òsì ń tọ̀ ọ̀já mọ́ wọ́n ń sẹ́ni voice note láàárọ̀ ọlọ́run jẹ́ òyò ń kálukú ara iwájú tó ṣubú ó kárẹ̀ ẹ̀yìn lọ́gbọ́n ni kárẹ̀ ẹ̀yìn bá ti wá wo ìṣubú ara iwájú tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ń sọ fọ́lọ́run pé òun náà nílò irú àdánwò yẹn irú ìṣubú yẹn ó wu òun náà kò sí ẹ̀ka tó wà ń bẹ̀ tẹ́ẹ̀dá bá ṣe èèyàn ó tọrọ ìdáríjìn tẹ́ẹ̀dá bá ti wá tọrọ ìdáríjìn èmi nígbàgbọ́ pé ọlọ́run tó ní wá gan à ń ṣẹ̀ à ń bẹ̀ ọlọ́run tó ní wá à ń ṣẹ̀ à ń bẹ̀ ó sì ń dáríjì wá. àbí ọlọ́run ló lágbára lórí ohun gbogbo in tó mú wọn lónìí yẹn tó fi ń ṣe pàpàpàpàpà yẹn wàláì kò ná ọlọ́run níṣẹ́jú kan láti sọ ẹ̀dẹ̀dọ̀ arinlẹ̀ bó ṣe wọ ọlọ́run nìyẹn tẹ́ni tó dé lónìí la rí àmọ́ tẹ́ni tí ń bọ̀ so mọ̀ bóyá kéèsì tiẹ̀ máa wá wọ́ọ̀sì ju tẹ́ni tó ti ń rí tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn lọ ni so mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ náà kí wọ́n á ló dé kí ni tó ṣẹlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo èébú èpè tẹ́ ẹ tó ń sẹ́ndì láàárọ̀ ẹ fi ń ró wa lágbára ni torí ẹ fi ń jẹ́ asunkún sọ́lọ́run lọ́rùn torí à ń jó yọ́ lọ́run pé a ti ṣe mo ní a máa ṣe o àforíjì rẹ wá là ń wá ìwọ Ọlọ́run wá dáríjì à lórí gbogbo àṣìṣe lórí ibi a ti máa ráṣọ àti ibi tá a ti máa ráṣọ lórí gbogbo bí a ti máa ráṣọ àti ibi tá a ti máa ráṣọ Ọlọ́run ò wá dárí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá gbogbo voice note yẹn gbogbo èpè yẹn gbogbo èbú yẹn ẹ̀ ń jẹ́ ká túbọ̀ máa strong ẹ̀ ń jẹ́ ká túbọ̀ máa ṣègbìyànjú láti máa tọrọ àforíjì lọ́wọ́ èèyàn àtọlọ́ni kọ́lọ̀ ó ṣàforíjì fúnikálukú kọ́lọ̀ ọba Allah ọba àánú kó ṣàforíjì fún oníkálukú kó wá ṣàánú oníkálukú ju bóníkálukú ṣe lérò lọ. Oloye Sunday Àdìsá ọmọ adé ẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín fáwọn ìgbésẹ̀ kan tẹ́ ẹ gbé
ìlú àgídìgbò ọlọ́gbọ́n ní jó ọmọràn ní mọ́ ẹ̀dá kan ò lè ní nítorí pé òun fẹ́ wí àwíjàre kí tó wá tán lẹ́nu rẹ̀ kò sáwíjàre tó o fẹ́ wí ọ́ padà dòrò ni. ìlú jẹ́ ń sọ síwájú wípé òjò ń payọ̀ òrì ń ṣe yẹ̀yẹ́ inú òrì ń dùn tí òrì bá lọ rèé kó sí ọwọ́ òrùn aago kan ayé òrì ọ̀yọ́ ni òrì yóò yọ pátápátá òrùn yẹn wà máa dùn mọ́ iyọ̀ náà nú iyọ̀ náà wà máa fòrì ṣe yẹ̀yẹ́ bílé ayé ṣe rí nìyẹn vice versa ni ìṣubú ọmọlàkejì tí ń dùn mọ́ wọn nú lé nìyẹn ìṣubú ọmọlàkejì tí ń dùn mọ́ wọn nú lé nìyẹn jẹ́ kí wọn náà máa rántí pé ìgbéga rẹ náà ń bà àwọn kan nú jẹ́ ìṣubú ọmọlàkejì inú tiẹ̀ ń dùn sí ọwọ́ ń lùlù kówó wípé tó ń tọ̀ ń mọ̀ rọ́nà lọ́mọ́ oríire tí wọ́n wá rò pé wọ́n ti ṣe yẹn àwọn kan náà wá ń bẹ pé wá jókòó pé oríire tó ṣe yẹn náà ń bí àwọn náà nù tẹ́wárí pé five fasa ni níwọ̀n bá àgbà tí wọ́n bá ti wá ń lùlù kọ́ bàjẹ́ fẹ́yàn kan tó sì ń rí ṣe dájúdájú ọtí ń gbàdúrà kí wọn náà jábọ́ náà ọlọ́run gbà fún àná wàhálà ìbọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn ló fi jẹ́ pé lé ayé yìí àfi ká mú gbogbo nǹkan bíntín mo kẹ́kọ̀ọ́ pípọ̀ lára olóyè Sunday Igboho mo kẹ́kọ̀ọ́ lára ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láàrin bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn ìtọ́sẹ̀lẹ̀ sáwíkóńgó ìtọ́sẹ̀lẹ̀ sí mi ìtọ́sẹ̀lẹ̀ sí gbá ìtọ́sẹ̀lẹ̀ sí tàmẹ̀dò mo kọ́ ẹ̀kọ́ púpọ̀ lára ẹ̀ kí lẹ̀kọ́ tí mo kọ́kọ́ kọ́ ní ẹ̀kọ́ ìkóra ẹni ní ìjánu má sọ̀rọ̀ lásìkò tínú ń bí ẹ má sì sọ̀rọ̀ lásìkò tínú rẹ̀ ń dùn jù àsìkò tínú ń bí ẹ ó sì wí àsìkò tínú rẹ̀ ń dùn náà ó sì àdéhùn tó ní lè síkà máa wà ní agbede méjì kó wá máa ní àròjinlẹ̀ tó pọ̀ nípa ayé kó wá mọ̀ pé ayé dà gẹ́gẹ́ bí òjìji níjọ́ tó jìjì rẹ̀ bá ti sá fún ọ níjọ́ náà ní ti tán dé wá máa mú gbogbo àṣìṣe ẹ̀dá máa mú àṣìṣe yẹn gẹ́gẹ́ bí òjìji kó máa jù ú bìkan ẹni bá ṣaburú sí ọ fojú fò ó ẹni bá sa ìdá fún ọ náà má rí lẹ́ni pàtàkì ẹni bá ṣe dáadáa fún ọ náà má rí lẹ́ni pàtàkì torí pé dáadáa tó ṣe lónìí ó ṣeé ṣe lọ́la kó padà ṣàìdá ìjọmọnìyàn ni. gbogbo èèyàn bá jọ lóye Sunday Igboho nípa kámú nǹkan bíntín wàláì ayé ó sàn ayé ó dùn. mo ti bú àwọn àgbààgbà tó pọ̀ mo ti bú àwọn aṣíwájú lọ síwájú gẹ́gẹ́gẹ́gẹ́ tó pọ̀ gan ní àwọn tá a lè pè láṣíwájú wa mo ti bú wọn tó pọ̀ a ti pè wọ́n lórúkọ a ti pè wọ́n lóríṣiríṣi àmọ́ Olóyè Sunday Igboho ṣá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ àwa mú lára ẹ̀kọ́ yẹn lò ẹ̀kọ́ yẹn ni wá ṣe ń padà wúlò fún wa báyìí. lẹ́ẹ̀kan sí Ìyá Ayọ̀mídé, I really sympathize with you over the sudden demise of your mother. Wúrà yín ti lọ. Kò sẹ́ni tó lè màdúrà ṣe fún ọmọ tó tó ìyá tó bí láyé. Olóyè Sunday Igboho tí ìyá wọn bá mú tó bá gbé fóònù. Mo kọ tí ìyá wọn máa ń pè wọ́n ni bàbá níbi tí ìyá tó bólóyè Sunday Igboho ṣàtàn respect wọn dé
wọ́n èé pè wọ́n lóko tá bá wá ń ṣàdúrà fún wọn ẹ mọ̀ pé àdúrà yẹn ọ̀tọ̀mátìkì làdúrà ìyá fọ́mọ ni torí bá méjì kọ́ ọmọ tá a mú nígbà ya wọn ooru ẹ̀yìn tá fi pọ̀n wá tó mí sí wọn lára àṣẹ ni ẹni ó bá pàdánù ìyá tí ọba ní ìyá láyé mọ́ yọ́ mọ̀ páyé pé méjì torí tàdánwò bá dé kò sẹ́ni tí ó sáré fún ọmọ ẹni tí ó sáré fún ọmọ ló ti lọ lẹ́ti bò mọ́lẹ̀ o àfi tó bá jẹ́ wípé òkú wa máa ń bojú wẹ̀yìn wọ ọmọ rẹ̀ ló kù látijọ́ ìyá mi ti kú wọn ò tí ì lálàárí látijọ́ ìyá tó bí mi lọ́mọ ti kú ẹni tí máa ń pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa ṣàdúrà fún mi ìrí mọ́ ẹni láti mọ̀ pé irú ẹ̀ náà lólóyè Sunday Igboho máa fèsì báyìí irú ẹ̀ náà ló tó ti ṣẹlẹ̀ sí ìyá ayọ̀ yìí hello ọmọ mi Àdìsá yóò dáa fún ọ ọwọ́ ọ̀tá ò ní bá ọ tí ìyá tó bólóyè Sunday Igboho bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún wa àdúrà òbí àdúrà ìyá lára ọmọ kùránì tó ní gìgísẹ̀ ọmọ tó ní àlùbáríkà ọmọ ń bẹ ní gìgísẹ̀ ìyá rẹ̀ wọ́n bi ànábì léèrè pé nù ìyá àti bàbá ta ni ká ṣe dáadáa sí jù ànábì ní ìyá wọ́n tó béèrè ànábì tó ní ìyá ká tó ṣẹ̀ṣẹ̀ tó wá ní bàbá ìyẹn ni wípé ó ti ṣe dáadáa fún ìyá rẹ kó tó rántí bàbá tó bí ọlọ́mọ torí pé kí ni ara wọn ní àlùbáríkà ti jáde ìyá ní ra àlùbáríkà fọmọ ìyá olóyè Sunday Igboho ló ra àlùbáríkà fún olóyè Sunday Igboho tó lóyè Sunday Igboho fi wá di ìlú mọ̀ká tó fi wá di world hero kí ni ìyá tiẹ̀ ń ṣe fún ọ só ń fi ìyá jẹ ìyá rẹ ni só tọ́jú ìyá rẹ sádùá ló ń gbà lẹ́nu ìyá rẹ ni àbépè kọ́ máa jáun kálukú nù jẹ ìyá tó bólóyè Sunday Igboho she's no more ìyá tó bí Mrs. Adérọ́pò Adéyẹmọ ìyàwó olóyè Sunday Igboho ìyá Ayọ̀ she's no more gbogbo ádà lé ayé ikú ló pin gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ẹ̀sì níyà láyé ẹ dákun ẹ tọ́jú ìyá yín o kìí sì gba ọba tó pàdánù ìyá àti bàbá ló tó dọmọ òrukàn ní ọba pàdánù ìyá rẹ ló dọmọ òrukàn ìjọ pàdánù ìyá ẹ ìjọ náà ló ti dọmọ òrukàn má tanra rẹ torí pé kí ni bọ́ ọba jẹ́ ọkùnrin tí ò rọ́mọ bí yọ tọ̀ ìyá rẹ̀ lọ ìyá ni wọ́n máa tójú bọlé máa gbàgbó lọ́tún gbàgbó lọ́sì ọ̀wá gbé fún ìyàwó rẹ yóò lò tó bá ti lò wọ́n lẹ́ẹ̀rọ ọmọ bí bàbá mélòó ló lè sá kíjokíjo nítorí ọmọ kò sì sábì amatẹ́ pè tí kì í jẹ́ wọ́n pè ìyá tó bólóyè Sunday Igboho ọjẹ́ ní ìlójó lóyè Sunday Igboho soríire jọ́sẹ̀ ìyá tiẹ̀ jẹ́ àmọ́ kò sí ìyá tí èyí jẹ́ ọ̀nà tó wá ń gà tírìtì ìyá rẹ ló lè fọ àlùbáríkà fún ọ ìyá tó bólóyè Sunday Igboho tọrọ àlùbáríkà fún olóyè Sunday Igboho olóyè Sunday Igboho sì rí àlùbáríkà yẹn ìyá tó bí Mrs. Adérọ́pò Adéyẹmọ ìyá Ayọ̀mídé wọ́n tọrọ àlùbáríkà fún ìyá Ayọ̀ ó dẹ̀ rí àlùbáríkà yẹn ọlọ́wọ́ jẹ́ ìyá Ayọ̀ náà lè tọrọ àlùbáríkà fáwọn ọmọ wọn káwọn ọmọ náà ó rí àlùbáríkà yẹn. I really sympathize with her ẹni ọ̀pàdánù ìyá lásìkò tó òro kan kò lè mọ bí ṣe é ṣèyàn Yorùbá ní sọ́síọ́rí lọ pé bí ti rí wá my mommy welcome to our club ó ti ẹ̀ jẹ́ pé méjèèjì lèmi ò ní mọ́ kò sí ìyá kò sí bàbá olóyè Sunday Igboho náà kò sí ìyá kò sí bàbá ìyá mi ìyá Ayọ̀mídé lágbára lọ́wọ́ Ọlọ́run ní gba bàbá yín lọ́wọ́ yín báyìí ẹ dákun ẹ mọ́kàn o
ó sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ya rẹ̀ láíláí kò ṣeé ṣe kẹ́ ẹ ní wọ́n sin yín mọ́ ya yín kò ṣeé ṣe ìyá ti lọ ó tún di bẹ́ni bá ń jọ ni béèyàn bá ń jọ ọ̀yàn àwọn olówó ogbó tí sílẹ̀kùn fólè ọlọ́ọ̀ṣà gbogbo wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ̀yin alálùbáríkà nú ọmọ Yorùbá ẹ̀yin ẹni ire nú ọmọ Yorùbá ẹ̀yin ẹni ọlá nínú ọmọ Yorùbá ẹ̀yin ẹni ọlà nínú ọmọ Yorùbá ẹ dáríjì mí lẹ́ẹ̀kan sí mo máa ń sọ a lè dín ẹyin láì fọ ẹyin a dẹ̀ lè rìn kórí ọmọ mi a máa ṣẹra wa a máa tọrọ dáríjì a sì máa dáríjì ra wa a lè ṣe Ọlọ́run èèyàn láṣẹ bó lọ sí fẹ́ sí Ọlọ́run fún ọ̀fẹ́ bá Ọlọ́run dúpọ rẹ̀ ń sátì ni bó ṣe yẹ ọmọ làkejì jẹ bó ṣe hùwà tí ọ̀dà sọmọ làkejì náà ló fi ṣe Ọlọ́run àmọ́ tó bá ti ń tọrọ dáríjì Ọlọ́run dáríjì ọ mo tọrọ dáríjì o I'm highly sorry ẹ̀yin oní voice note ẹ continue àmọ́ ẹ máa jẹ́ kí òwe Yorùbá kọ́ máa wà nínú fáìlì wípé òjò ń payọ̀ inú òrì ń dùn òjò ti gbàgbé wípé òjò ọ̀dá o òrùn ọ̀ràn òjò ọ̀dá òrùn ọ̀ràn ẹjá lẹ́mí ìdáríjì Ọlọ́run lè bá dáríjì gbogbo wa kò sẹ́ni tí ó ṣẹ̀ o kò sì sẹ́ni tí ó ṣàṣìṣe àfojúfò ní bẹ́ẹ̀ fóníkálukú ni ò jẹ́ lómi ọmọ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ó ga yàtà kò sẹ́ṣẹ̀ tó kéré wájú Ọlọ́run o àmọ́ torí pé àwọn èèyàn dáadáa tán ní àfojúfò nínú èyí á ka ọ̀pọ̀ nǹkan kún ẹ̀ṣẹ̀ ní mo wá bẹ̀ yín mo forí adé ilẹ̀ Ìbàdàn mo fi bẹ̀ yín ẹ jẹ́ kí egbe oregbe ẹ jẹ́ kí egbe oregbe mo mọ̀ pé kò sí bí mo ṣe fẹ́ ní ẹ má bínú tó àwọn kan ò ní gbọ́ àmọ́ àmọ́ bẹ̀ yín náà ni irú ẹ̀ làwọn voice note àmọ́ lójú tí ẹni yẹn ń ṣèyànràn ni àmọ́ gbàgbé Ọlọ́run wọ́n gbàgbé ọba tí dán ní wò wọ́n gbàgbé ọba tí Allah Akbar wọ́n máa ṣe o bá a bá lọ àìdé ẹ̀dá tí ó bá lọ ìdé ẹ̀dá tó bá lọ tó dé ló lè ròyìn àti lọ àti dé àti ń ròyìn àmọ́ wọ́n tó ò tí ì lọ tó wá ń yọ ẹni tó ti lọ tó ti dé nígbà wọ́n bá lọ tiẹ̀ àlọ́ lámilámi ni gbà tó bá lọ tiẹ̀ dúró lọ́hùn ò sùn ó fi lágbájá ṣe yẹ̀yẹ́ lórí àdánwò tèmi Ọlọ́run tí mo fi kàn án lórí àmì wò tí mo mí wò ọwá fi ṣe yẹ̀yẹ́ ságbára rẹ ni wọ́n ò fi ṣàṣìṣe ni wọ́n náà ń ṣàṣìṣe mọ̀ fojú fò ní Ọlọ́run náà wà á dánwò náà wò kó o lè mọ̀ bí ti rí ẹgbẹ́ mi Àkànbí Mr. Wisdom you are truly a peacemaker wàláì tọ́ba ní fún òyàn ní peacemaker ń gbélé Ọlọ́run tọ́ba ní fún òyàn peacemaker ń gbélé Ọlọ́run torí pé you are truly a peacemaker Lady K Bàbá Èkìtì
Àbámilú Èkìtì, Yèyé Dára, Yorùbá Wùmí, mass burial. Gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ o. Ọlọ́run ọba Allah ló ṣagbára dọ̀tun. Ẹ ní tẹnugbó bí ọwọ́. Àdánwò tí ó jẹ̀mí yín lọ Ọlọ́run ní gbé kan ẹnìkankan. Gbogbo ọmọ Yorùbá pátápátá ọmọ kọ́ mọ̀ ń sọ omi ò sọ àwọn àbí ìpabẹ́ o. Ẹ ní rádàn o. Fìtínà ó kéré ó tóbi Ọlọ́run ní gbé kò yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Mr. Adeyemi, yes, please. I'm still expecting the usual voice note. Ẹ mọ̀ pé ń gbà ayé àná Muhammad. Obìnrin kan máa ń kó ilẹ̀ yọ́ lọ rèé dà sẹ́nu ọ̀nà ànábì. Ó wá tóbi ijọ́ mẹ́ta kan ànábì ó wá rí ànábì wá wá obìnrin yẹn lọ ó wá bá lórí àárẹ̀. Obìnrin yẹn ó wá wà amazed pé ẹni tó ń ṣaburú fún tó wà ń wálé. Ànábì wá sọ fún un pé ìgbà tá à rí yín kẹ́ ẹ wá ṣe tẹ́ ẹ máa ń ṣe ni ló jẹ́ awọ àyín wa o. Ẹ continue torí tá a bá ti rí voice note yín mọ́ àti rí bí ti ń já yín jẹnu bó ti rọlẹ̀ lára yín ni bọ́lọ̀ ti gbàkóso. So ẹ continue with the voice note. Èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnbọ́lá lódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ Sòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà ní lọ́mọ gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ gbọ́ yàyà mọ́yà. Let him not forgive. Kọ́lọ̀ rẹ̀ fi gbowó ń báńkì. Prince Ọláyínká, thank you so much. Gbogbo ẹ̀yin èèyàn wa dáadáa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo really appreciate yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní mọ̀ dààmú ẹ ní mọ̀ nira. Àdánwò tí ó ga jẹ̀mí yín lọ Ọlọ́run ò ní gbèkò yín. Ẹ túbọ̀ máa jèbù rẹ̀ ẹ sì jẹ́ àmọ́ dárí jìra wa. Ẹnikẹ́ni tó bá ti ṣàṣìṣe tó bá ṣe mistake tó bá ti jáde tó tọrọ àforíjì ẹ jẹ́ dáríjì. Ó lè má jẹ́ mi ó lè jẹ́ lòmíì. Ẹ jẹ́ dárí jìra wa. Mo dúpẹ́ o. Mrs. Aderopo, once again I sympathize with you. Ẹ kú ọ̀rọ̀ èèyàn. Ọlọ́run àforíjì wọn àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun. Gbégbé ìgbé sóko ẹ̀ ní gbé sájò. Wọn ní rùkú wọlé yín wọn ní rùkú bọ́ta. Ẹrù tàbí àmọ́ èyí túwò wọn ní dì fún yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní mọ̀dàmú ìnira ò ní jẹ́ ti yín fún ìṣẹ́jú kan. Ẹ wàá kéré oko délé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan o. God bless you. Ó dàárọ̀ o. Mr. Adeyemi, more voice note.